distributed everyone. Káyọ̀dé, báyìí gbàjà ni mo fẹ́ nà Ìyábọ̀. Níbo? Kò possible. Kò ṣe. A story for the whole world to see. A story of love, friendship, betrayal. Ìyábọ̀ Òjó. Gbogbo lẹ́yìn ẹ̀yà. Mama, mo fẹ́ nà Ìyábọ̀. A story that teaches persistence. Ìbádẹ́ ní gbogbo ẹ̀ lẹ́jú tẹ̀mí lọ́ba á dàrú. Oore. Mi ò fojú díẹ̀ o bọ̀ máa nà ẹ̀. Tọ́wọ́ ẹ bá ti lẹ́jú tẹ̀mí lọ máa dàrú. Máa dàrú. I see a galaxy of Oya play. stars in the building. Play. Ìyábọ̀ play. Oya gbé wá. Àwọn ìràwọ̀ wọlé. Orí ẹ pé kí ló tì wá ẹ̀ náà? Àwọn Ibo ni kí n mú sí? alágbègbè Gbà. Ó ní. Gbà. Oore. JLX Aesthetics Ó Production. ní. Oya. Oore Ìyábọ̀. Ìyábọ̀ ò ní ẹ. Ìyábọ̀ ò ní ẹ. Oya tiwa. Ẹ parapọ̀ ẹjọ́ kọ́ra yìí. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tẹ bá ti pọ̀ jù lórí mi, àwọn máa dàrú. Gbọ́wọ́. Oore. Oya gbé wá. Wàhálà Ìyábọ̀ mọ̀ pé. Wàhálà ẹ̀ mọ̀ pé. Ìyábọ̀ ń play. Ìyábọ̀. I see movie makers in the building. Ìyábọ̀ ń play. No. I see storytellers in the building. Let's go. No. Kájẹ pàtẹ́rẹ́ tí ọwọ́ tó gbé mi ò expect ẹ̀. Oore. Ìyábọ̀ ń play It is time for exchange of Ìyábọ̀ ń play pleasantries. Ṣeré lẹ pé ni. Ìyábọ̀ ń play Releasing them kan. together. Ìyábọ̀ mọ̀ play kan. For Oya. excellence. Jẹ Oore, jẹ báyìí. Jẹ báyìí ó ní. It is a reunion of concerts. Ìyábọ̀ jẹ báyìí. I see Mr. Leyin Pabusoro, the co-producer in the building. Ẹyin kan ló wà. I see senior presidents in the building. So Oyinka come in the building. Okay. Wàhálà Ìyábọ̀ mọ̀ pé. I swear, ó mọ̀ ṣé wà máa bọ̀? Ṣé wà máa bọ̀? Let me tell you, there is a take-home for the best dressed male and female today. There is a reward. Ó nà mí lójú ara ẹ̀. Egbe, bàbá mọ̀ I see the evergreen queen of Waka in the building, bàbá mọ̀ dínà. Queen Salawa Abeni. Agidigi bàbá mọ̀ dínà. Agidigi bàbá mọ̀ lọ́wọ́ yìí. I see the very beautiful Yamo in the Agidigi building. bàbá mọ̀ dínà. Odunade Adekola is in the building. Bàbá mọ̀ dínà. And Tayoka is in the building. Egbe, ilẹ̀. Ojú mi ṣe ńlá mo ṣe ríran ní sá. Bukky Smart, I see you. Torí Alausa, I see you. Láyé irọ́. Mo rò pé nǹkan ṣọ̀tá ẹ̀. Bóyá play. I see every young doctor in the building. Ever beautiful.
I see Sulade in the building. Walai. I see the love of my life in the building. Bójá yóò kan màmá gbé. Bimbo C. Ṣé bàá jẹ́ kó nà mí? The evergreen. Ṣé bàá jẹ́ kó nà mí ni? Ageless. Bimbo C. In the building. Kí ló ṣẹlẹ̀ gan? Wá. Kí ló ṣẹlẹ̀? I see the beautiful. Mo ti fi síbẹ̀ Ageless Rose Odika in the building. Ṣé wàá lọ sàn? O ò lè dúró lẹ́yìn mi kó máa kọ́ yẹn náà. Mo ṣe àrọ̀wọ́ tí Ìyábọ̀ ń gbé. Always beautiful. Dupsy in the building. Dupsy. Dupi. Samson Adewale, I see you. Mr. Leye Fabusoro. I see my director. Walai Ìyábọ̀ mọ̀ play. Lucky in the building. Walai. Ìyábọ̀ play. Let me tell you, Ìyábọ̀ play. the director of this movie is here. Ladies and gentlemen, we want to herald the arrival of that wonderful woman. I think I want us to form a guard of honor on her behalf. A guard of honor to receive her. Ladies and gentlemen, one of the very few doctorate degree holders in Nollywood, in entertainment at large. She's beautiful. She's articulate. Celebrate today. She's vibrant. She's vibrant. Ìyábọ̀ She's play the dànù. producer of Alakede. Ìyábọ̀ play dànù. Ladies and gentlemen, Ìyábọ̀ play dànù. she's benevolent. Ìyábọ̀ play dànù. She's Ìyábọ̀ play dànù. Ẹ má bàyò jẹjẹrẹ. Ọmọ tó ṣe jàre. a first place Walai of Ìyábọ̀ mọ̀ call. play. Ladies and gentlemen, Doctor Taye Kuti. Ẹgbẹ́ bẹ́ẹ̀ òkè ìsálú ayé. Ó máa kọ́ bó ta ló ń kọ́ ẹ̀ mọ́lẹ̀ pé ìtọ́jú ó máa kọ́ ẹ̀ bó gbà. Mọ́lẹ̀ pé ta ló ń kọ́ ẹ láyò. Mo rò pé ìtọ́ ìsì ẹ́ ṣé wà lọ lo kíláàsì? Ṣé wà lọ gẹ́gù? Ìyábọ̀ ìyá òun àjáyé kù títí dé já lọ sùn. Ìyábọ̀ play. After months of rigorous work, today, April 2024, Asákòkò àti kòkó ẹ̀ wọ́n jọ ń gbẹ ni. the official release Ẹni bẹ́ẹ̀ kí lẹ́tì kọ́ńtẹ̀tì ẹ̀sẹ̀ tí ń ro. Ó ti dìde. Ó bẹ́ẹ̀ kí lẹ́tì kọ́ńtẹ̀tì ẹ̀sẹ̀ tí ń ro. Egbe. No, Ìyábọ̀ play. Ìyábọ̀ play. she is bumping Calculation. with her partner. Okorayo Adeoye. Sọ pé mo wí. Torí Ìyábọ̀
mo ti lọ́kọ̀ọ́ gbogbo oṣù ìjálẹ̀ mo ti jẹ́. She's relentless. She's relentless. She's a great Sancho. Jaye Kuti. Ìsàlàwà fún Jaye Kuti. Alákẹ̀lẹ̀.